kí gbogbo ọmọ Biafra máa gbáradì láti fi Èkó sílẹ̀ kíákíá. Ipob ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn èèyàn ẹ̀yà Ìgbò Biafra ìyẹn Indigenous People of Biafra Ipob ti kìlọ̀ fáwọn ẹ̀yà Ìgbò tó wà nípìnlẹ̀ Èkó láti máa darí padà bọ̀ wá sílùú wọn lápá ìhà ìlà oòrùn ilẹ̀ Nàìjíríà ju kí wọ́n pàdánù gbogbo àwọn nǹkan tí wọ́n ti fowó dè mọ́lẹ̀ àti ẹ̀mí wọn nítorí àwọn alábòsí olóṣèlú kan. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn ikọ̀ Ipob Emma Powerful fi síta lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹta ọdún yìí ló ti rọ àwọn ọmọ Ìgbò tí wọ́n ń ṣe àtìpó nílùú Èkó láti máa palẹ̀mọ́ fún bí gbogbo wọn ṣe máa ya kúrò nípìnlẹ̀ Èkó. Ó ní kí wọ́n tó kúrò nípìnlẹ̀ Èkó kí wọ́n rí i dájú pé wọ́n dá àwọn ẹgbẹ́ tí wọn yóò máa fi kọ̀yà sílẹ̀ láti lè ríbi dáàbò bo ara wọn lọ́wọ́ ìkọlù yòówù tó bá fẹ́ ṣẹlẹ̀ sí wọn. Aláròyé gbọ́ pé ìgbésẹ̀ Ipob yìí wáyé látàrí ogun tí wọ́n ní wọ́n gbé ti àwọn ẹ̀yà Ìgbò nípìnlẹ̀ Èkó lásìkò ìdìbò ààrẹ tó wáyé nínú oṣù kejì ọdún yìí àti ti gómìnà tó wáyé lọ́jọ́ 22 oṣù kẹta ọdún yìí. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi síta ọ̀hún ni wọ́n ti ṣèlérí pé àwọn ti ṣetán láti dojú ìwà ìjẹgàba àti ìyànjẹ yòówù tí wọ́n bá fẹ́ gbé kó àwọn lójú nípìnlẹ̀ Èkó bolẹ̀. Wọ́n ní gbogbo ogun tí wọ́n gbé ti àwọn ẹ̀yà Ìgbò, ìdẹ́yẹsí, ìkọlù àti bí wọ́n ṣe ń jí àwọn oníṣòwò tí wọ́n jẹ́ ọmọ Ìgbò gbé àti bí wọ́n ṣe ń halẹ̀ mọ́ wọn pé kí wọ́n fi Èkó sílẹ̀ túmọ̀ sí pé wọ́n ń dúnkokò mọ́ orílẹ̀-èdè Biafra lápapọ̀ ni. Ó bani lọ́kàn jẹ́ pé àwọn olóṣèlú, àwọn aṣáájú ẹ̀sìn àtàwọn aṣáájú àṣà Yorùbá kò sọ̀rọ̀ lórí irú ìwà ìdá tí wọ́n ń hù sáwọn Ìgbò lẹ́kọ̀ọ́. Ohun tí èyí sì túmọ̀ sí ni pé gbogbo wọn lọ́wọ́ sí bí wọ́n ṣe fẹ́ ti àwọn ẹ̀yà Ìgbò kúrò nípìnlẹ̀ Èkó. Gbogbo ìwà ànìkànjọpọ́ àti ẹlẹ́yàmẹ̀yà ohun ẹlẹ́sìnmẹ̀sìn táwọn olóṣèlú yìí ń gbà ọwọ́ àwọn jàǹdùkú wọn hù ti fi hàn pé ẹ̀tanú ọlọ́jọ́ pípẹ́ tí wọ́n ní sáwọn ọmọ Ìgbò kò lè tán láéláé. Ohun tó dájú ni pé àwọn ọmọ Ìgbò máa fi Èkó sílẹ̀. A ò sì fẹ́ kí ẹnikẹ́ni dá sí ọ̀rọ̀ yìí lójú náà láti lè dá wa lọ́wọ́ kọ́ nítorí láìpẹ́ yìí ni yóò ṣẹlẹ̀. Gbogbo bá a ṣe wá ń palẹ̀ yìí mọ́ lọ́wọ́ à ń gba àwọn èèyàn wa níyànjú láti kóra wọn jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ láti lè gbéra wọn níjà lọ́wọ́ àwọn ẹlẹ́yàmẹ̀yà àtàwọn tọ́ọ̀gì olóṣèlú, àwọn ọ̀daràn àtàwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn táwọn olóṣèlú lọ háyà tí wọ́n ń ti àwọn ọmọ Ìgbò gbọ̀ngbọ̀n tí wọ́n sì ń retí pé káwa náà ṣe nǹkan. Àwa náà yóò gbé ìgbésẹ̀ láìpẹ́. A máa yanjú ọ̀rọ̀ Ìgbò àtàwọn Yorùbá lọ́nà tí yóò ya àwọn èèyàn lẹ́nu. Ẹnikẹ́ni kò sì gbọdọ̀ dá wa lẹ́bi. Àwa ẹ̀yà Ìgbò ti ń dọdẹ àwọn ọ̀daràn wọ̀nyí. Gbogbo àwọn ẹni ibi tí wọ́n wà lẹ́yìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbọ́dọ̀ kábàámọ̀ rẹ̀ láìpẹ́. Gbogbo àwọn ọmọ Biafra ní kí wọ́n máa gbáradì láti fi Èkó sílẹ̀ ní kíákíá. Ẹ má sì sọ pé a ò sọ fún yín o. Èèyàn tí kò bá nílé nìkan ni inú yóò máa bí tónílé bá ní kálejò filé òun sílẹ̀. A mọ̀ pé púpọ̀ nínú yín lẹ ti kọ́lé ńláńlá lóríṣiríṣi àtàwọn ọjà sí Èkó. Ààyè wà fún yín láti ta àwọn dúkìá yẹn tàbí kẹ́ ẹ gbé e kalẹ̀ fáwọn èèyàn tí yóò máa sanwó ẹ̀ fún yín tẹ́ ẹ fi máa padà sílùú bàbá yín nítorí ààbò. Bákan náà ni wọ́n tún rán àwọn èèyàn wọn létí pé kí wọ́n má lọ máa rò pé àwọn rọ́wọ́ mú tàbí ṣe dáadáa ju àwọn tí wọ́n ń gbé nílùú lọ o. Kí wọ́n máa darí padà wálé láti dènà pípàdánù ẹ̀mí àti dúkìá wọn sọ́wọ́ àwọn jàǹdùkú tí wọ́n ń ṣiṣẹ́ fáwọn olóṣèlú. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.